Eriwo. Ya. Eriwo. Ya. Eriwo. Ya. Ayagbo. Ayato. Ayasori. Ìkọlù sí ẹni wípé ṣé ẹ rántí ọkùnrin tó wá síbí ní oṣù tó kọjá tẹ́ dífá fún ní orí tó pè láti bóyá sí London àbí Amẹ́ríkà tó lóun òkè rojú ohun London ó lóun òkè rojú ohun pé tó ń bá dé dijú báyìí wípé kíní kò jẹ́ ìsìnkú kò jẹ́ kíní kan gbá yọ pé tó bá dẹ̀ ti lè yọ báyìí wípé òun ọ̀tún rojú ohun mọ́ pé kíní dẹ̀ ti ń ṣe òun more than one year báyìí ṣé ẹ rántí? Bẹ́ẹ̀ni sir. That's very good. Ìkan sọ ẹni wípé ọkùnrin yẹn ẹ sọ fún lọ́jọ́ yẹn pé ẹ fẹ́ ṣe ètùtù fún wípé tẹ bá ṣe ètùtù fún pé ó máa sùn. Mò ń béèrè lọ́wọ́ yín lọ́jọ́ yẹn wípé tí ò bá wá padà sùn kí ló máa ṣẹlẹ̀? Ẹ̀yin awo ń fi dá mi lójú lọ́jọ́ yẹn pé ó máa sùn àbí kìí ṣe bẹ́ẹ̀? Kí lẹ wí? Ìgbà tá a ní tí ò bá ti sùn pé a máa dáwọ́ ẹ̀ padà fún. Ok, ẹni ẹ máa dáwọ́ padà lọ́jọ́ yẹn. That's very good. So ọkùnrin yẹn pè mí lóru àná. Ó ní ó ti ń lọ sí ọ̀sẹ̀ mẹ́ta nísìnyí pé ládìgbà tẹ́ ti ṣe ètùtù yẹn wípé òun sùn. So ó jẹ́ kí tó ní bìlífù díẹ̀ nínú awo. Eriwo. Ya. Ó jẹ́ kí tó ní bìlífù díẹ̀ nínú awo yẹn torí gbogbo bá kọ̀ọ̀sẹ̀ wà níbi oníbi tèmi nígbàgbọ́ wọn. Bíbélì sọ pé ẹja máa wá dògbò dájú ká lè di eléyìí ti ṣe òtítọ́ mú. So arákùnrin yìí ló ní òun ṣe àdéhùn fún yín wípé tóun bá ti lè sùn torí àdúrà ti pa àdúrà jẹ ó lóun ti lo mẹ́díkà ó lóun òròjò òun ní tí kíni bá ti lè yọ sí òun báyìí pé òun kì í sùn mọ́ ó ní ṣùgbọ́n láti ọ̀sẹ̀ mẹ́ta báyìí wá wípé òun dejú òun sùn gẹ́gẹ́ bí èèyàn ṣe ń sùn. Ó ní nítorí ìdí èyí ó sẹ́ndì 1.2 million naira sí mi. So ó ní kí èmi fi ọwọ́ di 200,000 ó ní kí èmi fọwọ́ dì yẹn mú ìgbà tó yẹ pé èmi ni mo ṣokùnfà bí àwọn ṣe mọ̀ yín ó wá ní kí fún yín ní 1 million naira 1 million náà ló wà níbí yìí o. Eriwo. 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 So ìkan tó ṣẹlẹ̀ ni wípé tó bá pẹ́ téèyàn bá ti ń ṣe òtítọ́ ó máa jèrè òtítọ́ lọ́jọ́ kan. Ó ní owó yìí kò kì í ṣe owó ọdún yín o. Ó ní owó kọ́ ni pọ́blẹ́mù òun. Ó lóun kàn fún yín ní 1 million yìí fún kóun kàn fi ẹ̀mí ìmọ̀ọ́re hàn sí yín. Ó ní tó bá di December wípé òun máa tún ṣọwọ́ sí yín. Ó ní òun bọ̀ ní Nàìjíríà láìpẹ́. Ó ní tóun bá dé Nàìjíríà ó lóun máa ṣe gudugudu méje yàyà mẹ́fà sí ìjọ ọmọlúwàbí. So èèkàn tó ṣẹlẹ̀ náà ni kò yẹ kí n ṣe live video tí mo ń ṣe yìí ṣùgbọ́n kí ẹni yẹn kó lè mọ̀ wípé mo pín owó yẹn bó sọ pé kí n pín kó má bàa sọ wípé bóyá ọba Solomon ti lọ gbẹ́sẹ̀ lé owó lẹ́yìn. So ìdí nìyẹn tó ń fi ṣe live video yìí kó fúnra ẹ lè rí wípé owó yẹn kọ́ o ọba Solomon pín o mi ò ná jẹ o lẹ́yìn. So ìdí tí owó yẹn fi wà bí nìyẹn. So ẹnìkọ̀ọ̀kan máa wá ẹ̀sìn tó máa gba títọ̀dọ̀ ẹ̀ tẹ́ bá ti wá gbà tán ní ọ̀rọ̀ tí fẹ́ bá yín sọ ẹgbà. Bó bá pẹ́ téèyàn bá ti ń sọ òtítọ́ ó máa jèrè òtítọ́ lọ́jọ́ kan. Ẹ wo bọ́ ṣe rẹ́rìn owó mà yá wèrè láyé o. Ìkọ́ tí mo sọ fún fẹ́ bá yín sọ ni wípé sẹ́wọ̀n pé owó tẹ́ gbà yín sẹ́wọ̀n pé ẹ̀ ṣiṣẹ́ fún. Kò dìgbà téèyàn bá purọ́ kó tó lówó lọ́wọ́ tó bá pẹ́ tó ti ń ṣe òtítọ́
o máa ṣe kí ni o máa jèrè òtítọ́ yẹn lọ́jọ́ kan. Ẹ má pẹ̀lú àwọn awo tó máa purọ́ nǹkan tí wọn ò rí kó máa sọ pé ó rí lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Promotion tí mo ń fún yín tẹ́lẹ̀ àtúbọ̀ ga sí ìpolówó ọjà tí mo ń ṣe fún yín tẹ́lẹ̀ yẹn àtúbọ̀ ní agbára sí torí tí àwọn tó jẹ́ wípé Ọlọ́run kẹ́ pẹ̀lú owó ṣùgbọ́n tí wọ́n rí òtítọ́ fi rà. So kí ni WhatsApp number yẹn fún àǹfààní àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n ní owó lọ́wọ́ wọ́n dẹ̀ ní problem but wọ́n mọ ojútùú sí problem wọ́n dẹ̀ wá ẹni tó máa bá wọn solve ẹ̀. So kí wá ní wá ẹ tó padà bá mi pé WhatsApp yẹn má bẹ̀rẹ̀ sí polówó ọjà yẹn káàkiri pẹ̀lú nǹkan tí mo rí. So kí ni WhatsApp number yẹn lẹ́ẹ̀kan sí. 091 091 18 73 98 78. Mo ń fi àkókò yín rọ̀ yẹn please mo bẹ̀ yín ẹ má gbàbọ̀dì. Ẹ ṣiṣẹ́ bó ṣe yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ tẹ́ bá ṣiṣẹ́ yìí ó dá mi lójú pé kọ́dọ̀ ètò parí gbogbo ló bá máa di 2024 gbogbo ilẹ̀ gbọ́dọ̀ ló mọ́tò. Because ó dá mi lójú pé wọn ò bí ẹnìkan ẹ̀rí kẹ́sórí fún wọn kó má mọ̀ rí. Tó wọn bá mọ̀ rí màá ní kẹ́ dá ẹbí yẹn padà sórí ẹnìyẹn kó lè mọ̀ wípé téèyàn bá ti sórí fún èèyàn yẹn máa mọ̀ rí ni. So mo lù yín lọ́gọ̀ ẹrun mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe jẹ́ kí àwọn ènìyàn pọ́n mi lé bẹ́ẹ̀ ṣe jẹ́ kí àwọn èèyàn gbóríyìn fún mi pẹ̀lú ẹgbẹ́ awo tí mo kójọ yìí Ọlọ́run bá mi gbóríyìn fún yín. Ẹ ní jagun bógun lọ nídìí iṣẹ́ awo yìí bẹ́ẹ̀ ṣe múnú mi dùn yìí Ọlọ́run Elédùmarè múnú yín dùn. Gbogbo àdáwọlé yín pátá wọ́n máa yọrí sí eré. Inú mi dùn o. Eriwo ya. Àyàgbọ́ àyàtọ̀. Ọba inú gbogbo àwa ó dùn pátápátá. Mi gbọ́ kẹ́dẹ́ sọ. Mo ní inú gbogbo àwa ó dùn pátápátá. Ok. Afẹ́ lè sọ pé a rí irú ẹ̀dá bíi ti yín rí. Because owó yìí sì tẹ́ bá gbà tẹ́ bá fún wa kò sí nǹkan tá a máa ṣe o. A dẹ̀ lè mọ̀ pé bóyá ẹ gbowó. Ẹ bá tẹ ẹ̀mọ̀ kọ́kọ́lẹ́ fẹ́ sí ẹ fẹ́ pa mí. So ọba mo bá ní àṣẹ gbogbo àwa wo mo fẹ́ dábàá ni mo bá mú àbá kan wá ó jẹ́ 20,000 ká yọ lára gbogbo owó yìí ká fi dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ti ẹ̀ ṣe because kò yẹ pé kó kàn jẹ́ 200,000 lẹ́mọ nímọ̀ nínú owó ní out of $1 million. Wẹ́n ọ̀rọ̀ tó ẹ sọ dá nǹkan tí mo máa sọ fún yín ni wípé lóòótọ́ lẹ sọ but àmọ̀ràn tí máa gbà yín ni wípé ẹ yọ 20,000 tẹ́ sọ yẹn kẹ́ fún àwọn tálákà tó bá wà ládùúgbò yín kí Ọlọ́run tó lè ti ara yín dá lòmíì lọ́lá kí Ọlọ́run kí orí àwọn yẹn náà tó lè máa ṣe kíni kó tó lè máa pèsè fún yín. So kẹ́ má joyè àdánìkan jẹ ká má joyè àdánìkan jẹ Ọlọ́run ti kẹ́mi níwọ̀nba. So ìbá sẹ́yìn tẹ́sọ tó wù yín pé kẹ́ fi kún tọ̀dọ̀ mi yẹn tẹ́ bá ti délé ẹ pè fún àwọn tálákà tó wà ládùúgbò yín bóyá 2,000 5,000 ẹ pè fún wọn káwọn náà lè ṣe kíni kó lè rí ọwọ́ mú lọ sẹ́nu kí afẹ́fẹ́ ìjọ ọmọlúwàbí kó lè fẹ́ kan gbogbo ènìyàn. So bí ó ṣe rí nìyẹn. So God bless you. Ọlọ́run àbùkù fún yẹn ní rí dààmú. Eriwo ya. Ẹ ṣe kábíyèsí o. Ẹ ṣé gan ni sà o, àríyìn dúpẹ́ lọ́wọ́ yín gan ni sà o.